púpọ̀ nínú ẹ̀yin àgbààgbà sálàfí alábòsí ni. Ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nu kí n tó bọ́ sérí ọ̀rọ̀ ọmọ aláìmọ̀kan wallahi uqsimu billah kéwòye jẹ́límà yìí wallahi alazim mo fi Ọlọ́run mo fi búra kéwòye sẹ́yìn pé ìfọlọ́run búra nù kéwòye èyí tí mo fi pe àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àgbààgbà sàlàfíyà tí mo fi pọ̀pọ̀lọpọ̀ wọn lálábòsí ó ní wípé prógámù mi tí mo ṣe níjẹta mo fi pe àkíyèsí mo fi ṣe ìkìlọ̀ mo fi ṣe ìfúnilára lérí tí ń ṣẹlẹ̀ fún irọ́ tẹ̀ máa pa fáyé wípé píìsì lẹ́yìn wá nínú ẹ̀sìn yẹn wá pàkíyèsí yín pé ṣé ẹ rí ẹranko tẹ̀ ránṣẹ́ yẹ́lmà yín ṣé ẹ rí ọ̀nà tí ń gbà ṣe dáwà rẹ̀ gbogbo ìgbà tó bá ti lóun fẹ́ ṣe prógámù yóò gbé fọ́tò bàbá mùdírù mákàsí yóò gbé síbẹ̀. Mo ní nǹkan mẹ́ta ni ẹ sọ fún kó má ṣe má. Àkọ́kọ́ fọ́tò bàbá mùdírù kó má gbé sẹ́ni prógámù ẹ̀ má àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì tó bá fẹ́ kọ tọ́pìkì rẹ̀ máa ń gún lọ́gbọ̀n náà kó má kọ́kọ́ bàbá mùdírù síbẹ̀ má. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ kó má dákọ̀ bàbá mùdírù kó sì má fi èébú tì sọ́dọ̀ wọn kó má ṣe dáwà rẹ̀ gbogbo tó bá wù ọ́ wí. Kìí ṣe dandan ní kọ́ wá fákọ̀ ráàyè mùdírù dandan kọ́ kìí ṣe túláàsì láti bímọ indak mú tí ń bẹ lọ́dọ̀ rẹ wá dandan kọ́ ní kọ́ wá fákọ̀ ráàyè wọn. Bọ̀ kí ló dé tó já sí pé àwọn lọ́ọ̀mà fi ṣe case study ní gbogbo ìgbà ẹ mà dákẹ́ ni ẹ̀yin àgbàlagbà sàlàfíà. Ó pe bàbá mùdírù olókùrọ̀ ni wọ́n mùdírù yín bí tí ń winu ẹ wo Tamim mùdírù yín ẹ wá worọ́ tí mùdírù yín pa ẹ mà dákẹ́ ni ẹ sọ̀rọ̀ ẹ wí kankan. The next thing ó jáde láàárọ̀ àná ó bá gbé fọ́tò mẹ́ta sí èmi ò tiẹ̀ mẹ́ni ẹlẹ́kẹta ó gbé fọ́tò mi sẹ́gbẹ̀ẹ́ báyìí ó gbé ti bàbá mùdírù tẹ̀lé ó gbé fọ́tò ìkẹta ó gbé tẹ̀lé Allahu akbar. Mo wá ní ọ̀kan rorò rú ni mẹ́ni tí wọ́n ń pè ní máa ń fà lùtì ni in kunta rihan faqad laqaita isaran. Tó bá pèrè ààrẹ látẹ́gùn atẹ́gùn àgàn lọ bá pàdé yìí èyí tí wú igi tí tégbòtégbò tí wú ilé tìdítìdí ní lọ bá pàdé ọmọ in kunta rihan faqad laqaita isaran. Ó bú mi ó ṣe gbogbo ẹ̀ ń wo ẹ̀rín sì ń pa mí. Yes máa kọ́ ẹ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ àmọ́ kí n tó bọ́ síbi ọ̀rọ̀ tiẹ̀ èyí tí mo fi pé gbogbo ẹ̀yin àgbààgbà sàlàfíyà tí mo fi pè yín lálábòsí ó ní wípé ààrẹ nìkan kan nù yín kó jáde ń dákọ̀ mùdírù ń pè wọ́n lókùrọ̀ ń pè wọ́n ní olódo. Kí ló dé tí ò pe ọ̀gá rẹ̀ lókùrọ̀ ọ̀gá rẹ̀ tó lóun gbà fún kí ló dé tí ò fijọ́ kan tí ò fi sọ pé òkùrọ̀ ni ọ̀gá rẹ̀ tó ṣe pé asọ̀rọ̀ ànádìbàmì ìkójúmọ́ tó má ọ̀gá rẹ̀ tó ṣe fátíwá pé fọ́tò ò dáa tó kàdísì rẹ̀ tójú ó yé gbogbo ayé pé gbogbo ẹni ó bá ya fọ́tò yóò jẹ ìyà Ọlọ́run yóò sì wọná kọ́dẹ̀ ẹni ó bá gbé kámẹ́rà dání tó yẹ ń tọ̀hún yóò jẹ ìyà Ọlọ́run yóò sì wọná tọ́gà rẹ̀ ń padà wá ya fọ́tò tí padà wá wí nǹkan mi yàtọ̀ sí ní tó ti wí tẹ́lẹ̀ níjọ́ tó ṣe fátíwá tí ó mọ̀ pé òun ó padà ya fọ́tò kí ló dé tí ò bọ́ síta kó pe lọ́kùrọ̀. Ààrẹ nìkan kan nù yín kó jáde ẹ jáde ẹ sọ̀rọ̀ inú yín dùn bí ti ń ṣe ní ìgbà tẹ́ ẹ fi ń lo Saheed Shittu ṣe àmọ́ pé bí inú yín ti ń dùn nù ẹ̀rọ òun lò mọ́ eléyìí ló kù tẹ́ gbé síta yóò kábàámọ̀
òdodo lẹ́gbọ́n àmọ́ síwájú bẹ́ẹ̀ kákọjọ́ yé gbogbo ayé náà yí pé wallahi summa billahi la ilaha illa huwa Yelma yín nǹkan kan ò yé kéwò ò yé rárá ṣe pé wallahi ní sọ èmi lọ́nà sáà níbi ọ̀rọ̀ mímọ́ àwọn tó ju ọlọ ipa àwọn òka ipa àwọn tó ju ọlọ kò ká ṣé gbogbo yín ò rí ni kódà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àtìbá wù mí ẹ̀yin tẹ́ jẹ́ followers mi lórí péjì yìí ó wù mí kẹ́ lọ lè wo prógámù tó ṣe lálẹ́ àná tòró tó fún mi lésì padà lánàá ẹ lè wò kayfa yartajif lisanan wa yadan ẹ lè wò bí ti ń gbẹ mo kó sí ìdààmú mo kó sínú wàhálà ẹ lọ lè wò bí ti ń gbẹ àtà tó fi wá ká ẹnìkan lá ó wá kọ kọ́mẹ́ǹtì yìí pé ó ní please put more effort you are not nailing brother ó wá fótó ọ̀hún lé sí pé problem ti ẹni bí ìbá nailing nu ìwọ ni ó sì lé nailing wallahi mo fọlọ́ mo fi búra kò rójú tó ara rẹ̀ lánàá èé sọ fún ọ Yelma tó o bá kú ní mariala tàṣílì tó wà wallahi ọtí dé ní mímọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́lẹ̀ ń tẹ̀lé èyí ń wo bẹ́ẹ̀ ṣe ń pọ̀ dára rẹ̀ ana àtàjàb kayfa tuqaddirunahu ẹni tí ń tọ́ tíra wájú yín yóò wá gbé laptop síwájú yóò wá ọkùn rẹ̀ yóò wá sí tíra maktaba shamila sí àgbákò yóò máa wá tọ̀ yóò máa tọ̀ èyí ò náà pèlè ní mímọ́ ilmi ma'i aythuma yamamtu yanfa'uni sadri wi'a ula batina sunduki inú laptop kémi kó mímọ̀ tèmi sí kó mà mí sínú laptop bí tí wù kó mà wà lọ lè gbọ́ ò Yelma lọ lè gbọ́ ike annahu la yudrik alwaqi'a la yudrik alwaqi'a kò lè máa tí ń ṣẹlẹ̀ o ètí ń ṣẹlẹ̀ kò lè yé man yaktafi bin nazarati as-satihiyya wala yaqra ma fi sutur ẹni tó já sí pé yaktafi bin nazarati as-satihiyya nasra as-satihiyya kákẹ́ wo nǹkan ní wíwò tí ó deep bẹ́ẹ̀ yẹn bá ti ní kìfáwù pẹ̀lú ẹ̀ la yudriku al-waqi'a ètí ń happen ètí ń ṣẹlẹ̀ ò lè yé ètí ń jẹ́ kéwú kò lè yé ولا يكره ما بين السطور لذلك رأيتك تمشي على الشوك وبدأت تناتئ الصخرة èyí ló jẹ́ kí n rí ọ lẹ́ni tí wọ́n rìn lérí ẹ̀gún ó wá kọjú sí àpáta ó wá ń larí mọ́ ọmọ yìí pé bí èèrà bá ti gbé ṣúgà ó ti gbé ń tó jù lọ ẹ̀rín pa mí nígbà mo rí prógámù rẹ láàárọ̀ yìí àwọn kan tí mo kọ́ fẹ́ sọ fún ọ ní pé bí n bá ṣe prógámù má sáré jáde fèsì mọ́ in lam turidi an taqa fil waratọ tí n bá ṣe prógámù má sáré jáde fèsì mọ́ wò láwò tún wò kó digest ẹ̀ kó wá pìpì ara rẹ fún kó tó jáde mo ṣe prógámù rọ̀lẹ́ ọjáde lálẹ́ ọ̀fẹ́ fèsì ọ̀wà ní jèsí kòtò ọ̀jẹ̀sí kòtò kò sí ọgbọ́n tó fẹ́ dá sí kò sí ọgbọ́n tó fẹ́ dá ọ̀jẹ̀sí kòtò ìwọ̀n àwọn prógámù rẹ pẹ̀lú tó ń sọ lérí ọ̀rọ̀ Yazid ọwọ́ ń búra wípé Yazid kó pa al-Imam Hussein bimujaradi wípé nínú tírà tó ọkà wọ́n ní Yazid wá búra pé òun búra o òun kóhun pa Yazid o ọ̀rọ̀ sì ti tán síbẹ̀ ọmọ tí wọ́n ń pè ní nakidu ọmọ náà dùn sí anagdùn wà kẹrin ọmọ sí àníṣẹ́ tẹ́ ẹ̀ bá kú ní mariala tàṣílì sẹ́ wallahi etí wọ́n ń pè ní mímú òlì súnmọ́ yín bí tí wò kó mọ̀ àkọ́kọ́ tí mo fẹ́ kọ́ lọ lè mọ̀ Abu Ubaida bunu Ziyad tọ́ ká ọkọ rẹ̀ tọ́ nínú àwọn ṣíà ló wà àti Shimura tọ́ ká ọkọ rẹ̀ àti Sabas tọ́ ká ọkọ wọn sọ pé àwọn mẹ́ta lọ́kà
tọ́ ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí inú àwọn ṣíyà ló wà máa wo ibi tí ọ̀nà ti ń dàrú mọ́ lọ́wọ́ o àkọ́kọ́ ọ̀rọ̀ rẹ tó ọkọ́ sọ ìní wípé Ubaidullahi bonu Ziyad òun lẹni tó pa Al-Imam Hussein ọlọ́kọ ọmọ ogun 4,000 sí 4,000 náà lọ pé tí ìbá gbàgbé nígbò yọ kó lédè lẹ́yìn ọbọ̀ sẹ́ni Shimura ọlọ́mọ ogun 1,000 ìlókò lọ ló fi lè pa ọkọ̀ lédè lẹ́yìn ni ọbọ̀ sẹ́ni Sabas bonu Ribohi ọlọ́run ló pa sọ́rí gbogbo eléyìí tẹ́ ń sọ yìí ẹ̀ ń sọ zonnan watakaminen àkọ́kọ́ tọ́kọ̀ gbé kalẹ̀ làákàyè ní wípé ǹjẹ́ ìkan nínú gbogbo àwọn tá a pè ní ṣíà yìí látòkèdélẹ̀ tí wọ́n jẹ́ ansar wa àtibá li imami Ali karramallahu wajhahu ǹjẹ́ kan ń bẹ tí ń bá imamu Ali náà sáà al-khilafa àkọ́kọ́ tọ́kọ̀ lọ lérò nù hatta tuaddiya hadhihi al-munazara ila an yaqtulu imama Ali aw yaqtulu al-imama Hussein lọ lè gbé sí làákàí kí ló lè fa pípa mo fẹ́ kọ́kọ́ di pọ́ǹtì eléyìí mú àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì Ubaidullahi bonu Ziyad tó ló kó àwọn ọmọ ogun lọ tí wọ́n fi lọ lè pa Al-Imam Hussein ipò wo ló wà ta ní bẹ lérí khalifa nígbà náà ta lẹni tó pàṣẹ pé lọ lè ṣiṣẹ́ báyìí àbóhun náà ló kàdá dìde yí pé ó wù mí pa ó sì kọ́ ọmọ ogun ó sì lè pa ìmọ̀ ó nídìí kí èèyàn wà yákízọ̀ ìmọ̀ ó nídìí ẹ̀ àti Shimura ni àti Sabasu bonu Ribohi tọ́ọ̀kà tọ́ọ̀ ni wọ́n kó ọmọ ogun wọ́n kó lọ lè bá Al-Imam Hussein wọ́n lọ lè pa ṣé àṣẹ ara wọn iná wọn fi lè pa ni àbí pẹ̀lú àṣẹ ẹni tí ń jẹ́ al-Khalifa lil muslimin ọwá ní Yazid ibn Muawiya ọlọ́búra yí pé wàláì òun kò ń pa Imam Hussein òun ò sì pàṣẹ kí lágbájá lè pa nínú ọ̀rọ̀ rẹ̀ tẹ́ ọkà ọ nígbà tí Imam Hussein tó dìde ní òrùjọ́ tó lóun fẹ́ jáde nídàájí láti máa lọ sí ìlú Iraki àbúrò rẹ̀ ó sọ fún pé kó má lọ ṣebí tí wọ́n ti pa bàbá rẹ̀ ń lọ fẹ́ lọ àwọn wo ni wọ́n pa bàbá rẹ̀ sáwọn ṣí àwọn pa bàbá rẹ̀ kí ló dé táwọn ṣí àwọn fi pa bàbá rẹ̀ jẹ́ ń sọ kẹ́nẹ́ kan fún ọ wọ́n pè nìkan ní Ammaru bonu Yasir nínú àwọn sàábí àgbà fún sẹ́ńlá Muhammad sallallahu alayhi wa sallam Ammaru bonu Yasir orúkọ rẹ̀ ní Ammar orúkọ bàbá rẹ̀ ní Yasiru orúkọ ìyá tó bí ni wọ́n pè ní Sumayyatu àkọ́kọ́ ẹni tó kọ́ kúkú sẹ̀yídí nínú Ìsìlámù ìyá rẹ̀ tán pè ní Sumayya ni nítorí pé Ammaru yẹn kèé sí ọmọ Mẹ́kà àwọn mẹ́ta ẹni wọ́n jọ ń ṣe ìrìn àjò tí wọ́n sì ń ṣe ọmọ ìyá àwọn ẹ̀ka ló sọnù tí wọ́n ń wá káàkiri. ẹ má bá ń tẹ love and like ẹ sì má bá ń share program yìí ẹ má bá ń share program yìí dákun torí tọ́lọ́run ọmọ ìyá àwọn ẹ̀ka ló sọnù tí wọ́n ń wá kí tí wọ́n fi dé lu Mẹ́kà wọ́n dé lu Mẹ́kà ibẹ̀ wọ́n ti gbà wọ́n lálejò bí wọ́n ṣe tọ́jú wọn bí wọ́n ṣe wẹ́kọ̀ mú wọn Yasiru ní òun ò ní kó lu Mẹ́kà yìí mọ́ o àwọn méjì yòókù fílẹ̀ wàsákàtà anihuma tarikh ìtàn wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lérí Yasiru ẹrú tí wọ́n ní kó máa tọ́jú rẹ̀ o ni wọ́n ń pè ní Sumayyatu aṣọ ti kó ẹrú yìí jẹ ẹrú yìí ń bẹ nínú tó fi lóhùn ní kó Mẹ́kà ó wá tọrọ lọ́dọ̀ mẹ̀gídà rẹ̀ tó gbà lálejò yìí pé ó sì yọ̀ǹda ẹrú yìí fún mi kí n fẹ́ gẹ́gẹ́ bá sì ṣe mọ àwọn ará Mẹ́kà pé wọ́n máa ṣàlejò wọ́n máa gbàlejò wọ́n jogún bẹ́ẹ̀ látara baba ńlá wa Nabi Ibrahim ní alayhi salatu wassalam ó ní sẹ́ńtọ́ fẹ́nu ó yọ̀ǹda rẹ̀ fún ó bí ọmọ mẹ́ta fún àmọ́ nínú ọmọ mẹ́ta tó bí ìtàn tí ẹ̀dá sọ̀rọ̀ méjì nínú wọn ọ̀rọ̀ ẹyọ̀kan nìta dá sí ẹyọ̀kan títàn ẹ̀dá sọ̀rọ̀ rẹ̀ ó ní wọ́n pè ní Ammar
Amaru yìí wá ní nínú àwọn àkọ́kọ́ tí wọ́n kọ́ gba ìsìláàmù nígbà tó Ọlọ́run gbà ná Muhammad lé ló jíṣẹ́ ni sallallahu alayhi wa sallam tí ìsìláàmù yìí ti tàn ká tí ì ti rìn lẹ̀ tí ìsìláàmù yàní tí agbára ò tí ì sí fún ìsìláàmù sẹ́ẹ̀sì máa yí pé àti bàbá àti ìyá àtọmọ sẹ́ẹ̀ máa yí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni automatically wọ́n ti wà lábẹ́ ẹni tó gbà wọ́n lálejò ni tẹ́ni tó gbà wọ́n lálejò yìí sì ń jẹ́ akọgun àtẹlẹ́rí nílùú Mákà fáwọn Kùráìṣì lọ́dún náà ìyẹn sọ̀rọ̀ yẹn kó pọ̀ ní ọ̀rọ̀ pọ̀ nù ẹ̀ dáadáa wọ́n ní láti mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dè wọ́n márìn wọ́n dáná sí wọn lábẹ́ wọ́n wá ní kí wọ́n máa nà wọ́n lérí wípé kí wọ́n fi ẹnu pé òòṣà àwọn ní dáadáa kí wọ́n sì fi ẹnu kan fi bú Ọlọ́run àná Muhammad bí wọ́n ti wá nà wọ́n tó bí nàná àti lágbà tó kò sí ẹni tó ṣe yé nínú wọn ní tìtorí wípé Ọlọ́run tí wọ́n ń fẹ́ yẹn ó tóbi lẹ́mìí wọn ju yàtọ̀ fi ń jẹ wọn lọ èrí bẹ́ẹ̀ ni Sùmíyà kú sí òun ló fi jẹ́ àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ kú Saidi nínú Islam ó dijọ́ kejì Yásírù kú ó wá kú Àmárù tí ń jọ́ ma wọ́n wá ń kọ̀tínú yàyí pẹ̀lú ìyíò náà ìlà nábì fi wá lè bá sallallahu alaihi wasallam pé ṣe ń tán ní ọwínú ó dá wí dá wí Ọlọ́run ní wí ànábì ní wí èmi mo ní ọ wí ó wá wí ni wọ́n fi wá túlẹ̀ ibi tí ń lọ nọ́rọ̀ yìí ó ní wípé níjọ́ tí wọ́n jagun Tabuk wọ́n tètè rí Àmárù níjọ́ náà nígbà tí gbogbo àwọn sàábé tó kù péjọ ẹ̀rù wá ń bà wọn pé wọ́n ti pa Àmárù wọ́n ti pa Àmárù ànábì wá fún wọn lésì yìí pé awalam aqul lakum sẹ́yìn sọ fún yín ni annahu taqtulu ummatun baghiya ummatu baghiya ni ó padà pa àwọn tí ó pẹ́ ìṣe kèfèrí mùsùlùmí náà làwọn tí wọ́n pa àmọ́ àwọn tí wọ́n bàgá ni ẹni wọ́n padà pa Àmárù kò pẹ́ báyìí ni wọ́n bá rí ọkàn kálukú wọn balẹ̀ nígbà tá ànábì kú tán Abubakar dé khilafa ó kò mẹ́ Umaru débẹ̀ ó kò mẹ́ Usmanu débẹ̀ ó kò mẹ́ ó fi wá kù Àlí tí ogun wá ṣẹlẹ̀ láàrin Àlí àti Muawiya wọ́n pe ẹnìkan ní Amr ibn Abdul Aziz nínú àwọn tó tẹ̀lé Muawiya ni nínú àwọn Shia Muawiya ni ló wà Ammar ibn Yasir nínú àwọn Shia Imamu Àlí ló wà ogun tá ń sọ yìí ogun náà ni wọ́n ti wá pa Ammar ibn Yasir èyí ló fà á tí Amr ibn Abdul Aziz fi wá rántí ọ̀rọ̀ Ànábì yìí pé innahu satakitulu ummatun baghiya ó wá ní ajá sí wípé àní àwọn ummatu baghiya ló wà because umma baghiya yẹn ìyẹn ni pé àwọn tó ń tẹ̀lé àwọn ni wọ́n pa Ammar ó fi wá withdraw ara rẹ̀ kó lẹ́yìn wọn ó fi wá padà sẹ́yìn Imamu Ali karramallahu wajhahu ta ló pa Imamu Ali ta ló pa Imamu Ali sáwọn Shia ni kí ni Shia ń wá mujarradu tí ń bẹ fáwọn Shia ní pé galaba ala qalbihim hubbu halil bayt hubbu halil bayt in tó borí nù ọkàn wọn nu wọn àwọn khilafa ipa àwọn fẹ́ bọ́ sí rí àpèrè kí wá ní yóò fa kọjá sí pé àwọn ni wọ́n lọ lè pa Imamu Ali àwọn náà wọ́n tó lọ lè pa al-Imamu Hussein kéwú ìtànpè ní kéwú ó nídìí kéèyàn sílá káyàn lẹ́ báyìí kìí ṣe pé mujarradi kéèyàn rí àwọn àkàbárù kaziba kọ́ ma wá gbé káàkiri kọ́ lọ ní evidence lọ́wọ́ evidence lọ́wọ́ àkàbárù kaziba ẹni fi sọ fún ọ wípé ọmọ náà dùn sí gbogbo tíra tó bá fẹ́ gbọ́yé tó fẹ́ mọ̀ tí fún tẹ̀dọ́ tí ń bẹ nú ẹ̀ ọkà tíra náà qira'atan muta'amila nakida bẹ́ẹ̀ tí ma ń ka tíra nù ọkà qira'atan muta'amila nakida
gbogbo tíra tó bá kà bá ní eréfè ìlọ́mọ̀ sí kò sí tí ó kángun rẹ̀ tó tayọ yìí tó ń sìn tó máa wá tọ́ kí ó fáwọn èèyàn lady screen ètò wa ráwọn kan náà àwọn àtìbáwò rẹ̀ náà àwọn náà wọ́n ń kọ̀ dárò òdo ìpè yẹ́nìmọ̀ yín wèrè olómọ kí ó níwájú tani àti ta tó wá ní níwájú tani ń sọ fún yín wípé sẹ́rí tí ẹ̀ bá lọ lè padà sí ọ̀dọ̀ mùdír pẹ̀lú bí tí wọ́n ń pè yín lọ ìmọ̀ yín ò ní sún síwájú ìmọ̀ yín ò lè sún síwájú tẹ́ ẹ̀ bá lọ lè padà ìgbà tí Maulana al-Mudir al-Markaz nígbà tí wọ́n fẹ́ ṣe nádù àwọn àdíìsì tí wọ́n gbà wá jẹ́ mú lápèjúwe nípa ti Abu Huraira wọ́n yá kálukú wọ́n jáde wọ́n sọ pé wọ́n bú Abu Huraira wọ́n sì kíní wọ́n bú sàbí ọ̀rọ̀ wọ́n bú sàbí ni àbí tí ànábì ò sọ kẹ́ ẹ má wí sí ànábì lẹ́nu ẹ wú ọ̀nà tí Mudiru gbà pé nígbà sí náà jọ̀rọ̀ náà afẹnitẹ́rì rẹ̀ bá kú ní òní mọ̀ yí pé ìmọ̀ lélẹ́yìí àkọ́kọ́ ibi tí wọ́n ti gbé ni pé ọdún mélòó ẹni Abu Huraira ń lólò pẹ̀lú ànábì ọdún 3 àbójídí ẹ̀ lólò pẹ̀lú ànábì ẹ wá wo iye àdìsí tó gbà wá àdìsí rẹ̀ ti pọ̀ jù kálukú yín náà ẹgbẹ́ sílá ká ẹgbẹ́ sọ́pọ̀lọ́ o àdìsí tó gbà wá ti pọ̀ jù ok agbọ́ yí pé ó wà fortunate ọlọ́run ní kó rí àdìsí tó pọ̀ ọlọ́run ní ó rí gbà wá àṣebí Anas ibn Malik náà ń bẹ ṣèbádìsí tiẹ̀ náà pọ̀ kò kà pọ̀ tó tàbí òrera ni àmọ́ nínú làákàyè nínú ọpọlọ ẹ mọ̀ yí pé eléyìí ṣe dédé hadha akrabu mina sawab eléyìí ṣe dédé hadith tó gbà ní 120 kìíní kan 1000 hadith ok agbọ́ pé tó gbà wá nù ó sì lo dédé ọdún báyìí nínú ọjọ́ kọ̀ọ̀kan a rí 24 hours nínú ọdún kọ̀ọ̀kan a rí 365 days nínú ọdún kọ̀ọ̀kan tí ó bá já sí pé wákàtí kọ̀ọ̀kan tó bá yẹ pé odidi ọjọ́ kọ̀ọ̀kan ẹni bá fi ń gba àdíìsì tó yẹ pé kò sójú máa yé tí ò ní gba àdíìsì wá látọ̀dọ̀ ànábì ó gbọ́dọ̀ máa gba àdíìsì báyìí ẹni ó fi mẹ́tọ̀ padà dìtẹ̀ ló gbà wáyé ní ọdún kan ó gbọ́dọ̀ máa gba àdíìsì báyìí ẹni ó fi mẹ́tọ̀ padà dìtẹ̀ ló gbà wá ní wákàtí kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ máa gba àdíìsì báyìí ẹni ó fi mẹ́tọ̀ pu iye àdíìsì tẹ̀ ló gbà wá ìwọ náà wá gbé sí làákàyè ànábì ò rán nǹkan mi lẹ́yìn wípé nǹkan pé Abu Huraira jòkó ń sì ń sọ àdíìsì fóun nìkan kò síṣẹ́ mi mà kò rán nǹkan mi mà alẹ́ ẹjẹ́ rí yín ó pé ẹjẹ́ rí yín ó pé ẹjẹ́ rí yín ó pé kẹ́sì tún ṣe làákàyè ẹyẹ ṣe bí àgàn nìgan ẹ̀yin tẹ́ ń sọ sọkúsọ sáwọn àfàwà ẹjẹ́ rí yín ó pé o kẹ́sì léṣe làákàyè ẹjẹ́ rí yín ó pé kẹ́sì léṣe làákàyè ẹ̀yẹ ṣe bí àgàn nìgan ẹ̀yin tẹ́ ń sọkúsọ sáwọn àfàwà. Baba Mudiru adamallahu ayatahu wa afiyatahu wa dawlatahu wọ́n jẹ́ kí ẹ mọ̀ àwọn ọ̀nà tí àsáwọ̀ tí ó fi sáwọnú àdísì inú ọ̀rọ̀ ànábì pàápàá jùlọ nínú Sahih Bukhari ẹ bá ń pariwo kí n bú Imam Bukhari ní ṣe kéde ní àbú Imam Buhari bù ọ̀nà wọn gbà bú Imam Buhari wọ́n jí ó yé yín pé Imam Bukhari ènìyànjú ni ó sì gbìyànjú dáadáa kìí ṣe lárúbáwá ṣé ká sọ di lárúbáwá ni àmúlò lè kọ́ ẹ̀kọ́ yìí sì yé ó sì gbà díìsì àmọ́ àdíìsì tó gbà yìí òun kí ń kọ́lẹ̀ fúnra rẹ̀ torí kò rí náà dáadáa ẹni tó jẹ́ sẹ́kẹ́tìrì rẹ̀ ní ń kọ́ sẹ́kẹ́tìrì rẹ̀ táwa ń sọ yìí kìí ṣe mùsùlùmí yahudi ni kí
kayfa la tatasarrab ila al-hadith ad-dasais. ẹ̀yin ẹ wò kéèyàn máa sọ ọ̀rọ̀ mà kẹ́sì máa yí sí nǹkan mi, ọ̀rọ̀ mímọ́ kẹ́sì máa yí sí nǹkan mi. ẹ máa kọ̀ndẹ́mù gbogbo nǹkan ẹlẹ́mà kọ̀ndẹ́mù. mo rántí ní ọdún tí mo lọ sáfíìsì èmi fúnra mi, èmi tẹ́mi fi nǹkan bóyá mo fi ọba tó dá mi mo fi búra, kò tí ì sí ibi tí mo lè wà láyé téèyàn lè pa mi tó lè kó mi papá mara, kò tí ì sí. nígbà tá a wà ní camp ní Ẹdẹ Ọ̀ṣun state tí mo ti sáfù, ìgbà tá a wà ní camp Allahu Akbar níjọ́ tó bá rẹ̀ mí tí ì bá lọ pàréèdì wèrè tí wọ́n ń ṣe yìí, èmi ò anẹ́lá sùbẹ̀ hajj ilé yìí ìyẹn wàá kọrí sínú mọ́ṣáláṣí. wọ́n ní àmírù ṣé ti máa bá àmírù wọn ti máa rí òun ní máa kírun fún wọn. wọ́n ní naibu amir àṣé wọ́n máa kó wọn papá mọ́ra, wọn ò lè ṣe nǹkan kan nínú mọ́ṣáláṣí. gbogbo nǹkan tó bá ṣe báyìí wọ́n pè ní bídíà. èmi bá lọ pàdé níjọ́ náà bá kọrí sínú mọ́ṣáláṣí, mo dénú mọ́ṣáláṣí báyìí dé mo bá tí wọ́n ń sọ ọ̀rọ̀ fọ́tò ni wọ́n ń sọ. haram fọ́tò yíya haram bẹ́ẹ̀ bá fọ́tò yóò wọ́n náà bẹ́ẹ̀ wallahi mo fọ́ lọ́sẹ̀ rí. wọn ò bí mi sí o, mo dá sí o, mo ní fọ́tò tá ń pe fọ́tò ní haram. àtẹ̀síwìrì photography sọ́bà nẹ́bì láyé. ó dáa tẹ́ bá pè ní haramu, mo wá kọjú sí àmírù yẹn. ìgbà tá a fẹ́ wọnú káàpù yìí wọ́n ní á sọ̀mítì passport 16 kí ló dé tẹ̀ yá. ó bá dákẹ́. the next thing tí ó sọ báyìí ni èyí wọ́n sọ pé mo ní bẹ́ẹ̀ náà kọ́ ní gbọ́ tẹ́ ń sọ pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣàdúrà èyí gbọ́dọ̀ tẹ́wọ́ báyìí, bẹ́ẹ̀ bá ṣàdúrà èyí gbọ́dọ̀ fọwọ́ bọ́jú. mo ní mo ṣàdúrà mo fọwọ́ bọ́jú, ojú rẹ̀ mi bọ́. kí ló dé tó já sí pé gbogbo tí ò nítumọ̀ nínú ẹ̀sìn ilẹ̀ máa sọ di bàbàrà tẹ́ ẹ̀ wá ń da ọ̀nà rú máwọn èèyàn lọ́wọ́. tọ̀bí àtẹ̀mẹ́ bẹ́ẹ̀ mi sì ṣe máa sọ̀rọ̀ náà ni, torí pé tó bá ti dà sí kọ̀rọ̀ èmi ìṣeré, èmi máa mú nǹkan bíi jìdíyà ni. ó bá ní àwọn lọ sínú gbòòrò Ẹdẹ, àwọn lọ lè pe àwọn olùmọ̀ àwọn wá, lè pè wọ́n wá ní ká wá bá mi. arábìkì lèmi ṣe University of Ìlọrin, arábìkì mo ṣe ń bẹ̀. wallahi ètò yà mí lẹ́nu jọ náà jama ṣẹgbọ́. ẹni tó jẹ́ naibu amir lọ́ọ̀ká tó jòkó sí bó ṣe sọ pé amiru ẹ disappoint mi o, ẹ lọ lè pe àwọn àfáà yín wá láti inú ìgboro Ẹdẹ. limaza la yakunu anta wallahi bó ti wí jọ́dánù. mo á wò báyìí mo á tún wò báyìí pé ọkẹ́wu ó lára bí kì lòun ṣe báyìí lòun ti parí. ni wọ́n wá gbé wọ́n sẹ́yìn olódo tí wọ́n wá ń jẹ́ náírà rẹ̀. ó ní wọ́n kọ́ àwọn papamara àwọn ẹlẹ́gbàá, kò sí ẹ̀dá Ọlọ́run tó lè kó mi papamara, kò sí ẹ̀ ń tọ̀. àwọn fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ torí wọ́n fẹ́ kí kéèyàn fa wàhálà nínú káàmpù. mo ní àwọn fẹ́ wàhálà bò, tí nǹkan bá ti dìjà ẹ̀jà náà ni wọ́n sì bá yé parí ẹ̀. ọ̀rẹ́ mi kan wá ń bẹ àjọ wa sáfìsì ní ìgbà òun dé kò tètè dé káàpù, kò rí rúùmù mọ́, inú mọ́sáàsì òun kalẹ̀ wá ń gbé. ọmọ bàbá wa àgbà bàbá wo yé ọmọ wọn ni àfáwa Zainul Abidin, ilé tí wọ́n sì ní ilé àṣírí ni nílọrin, ilé oyè ẹlẹ́bẹ̀rẹ̀. wọ́n mọ ìyálà ìyá ọkọ̀ lọ ní tó jẹ́ nínú ọkọ̀ lọ. òun láwọn tíra tó kó dání tí ń jẹ́ àwọn lásìmí rẹ̀ tó jádùá àti ń ṣe inú mọ́ṣáláṣí ló dé sí, wàláhì kò lè kó jáde kò lè sá. òun náà bá dá sí, ó ní ẹmọ̀ sí wọn fàṣẹ ọmọ bàlújí kọ́dà àtijọ́ tóun ti dé gbogbo àwọn àdúrà àwọn tóun máa ṣe ń jojúmọ́ òun ò lè kó tíra jáde. mú ní ẹ̀ lè kó tíra jáde, kí ni ṣe yí gan, ẹ kó tíra jáde ọmọ ṣe ẹ lè kó tíra jáde, kí n tẹ̀lé pẹ̀lú anybody. ẹ má jẹ́ nìkan kan gbé yín papá mara, kò sí ní tó bí sàlàfíà síyáṣà ni wallahi tallahi summa billahi allazi la ilaha illa huwa politics ló bí sàlàfíà. bó ti rí mo sọ fún yín ilé mi fi ń sọ
mo wí lánàá mo wí níjẹta èyí tó wá ń wí lónìí wípé ẹ̀sìn yín tẹ̀ ń sìn yìí èmi ò ní sìn èmi ò ní sìn ẹ̀sìn yín ẹ̀sìn jàǹbá ẹ̀sìn ìkà ẹ̀sìn àìfẹ́ ọmọ làkejì dénú ẹ̀sìn kéèyàn máa retí kílẹ̀ ògiri ẹnìkan wó kí tiẹ̀ fi lè dìde ẹ̀sìn àbòsí da'watukum da'watun zalima da'watun zalima torí tí kò bá rí bẹ́ẹ̀ ni níjọ́ tí afámọ̀ránù ẹlẹ́hà tí ń sọ̀rọ̀ Abu Huraira tó pè lálìmájìrí sẹ́mọ̀ tó màlìmájìrí lọ́dọ̀ wa ní ìta màlìmájìrí sí lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá yà yín ṣebí kálukú mọ̀ àwọn tí ma ṣe bambi alátẹnujẹ gbogbo bí kálukú yín ti ń pariwo tẹ́ fi gbogbo ojoojúmọ́ ayé yín àárọ̀ yín ọ̀sán yín alẹ́ yín tẹ́ fi ń pariwo mùdírù bú sàábé ǹjẹ́ ẹ̀sọ́ tiẹ̀ ǹjẹ́ lóhùn bú sàábé ǹjẹ́ ẹ̀sọ́ kó bú sàábé ẹ̀ wí bẹ́ẹ̀ anton zolimun alábòsí ni alábòsí ní gbogbo yín gbogbo ọ̀nà tí ọmọ Yálmà yín yẹn tí ń gbà tí fi ń sọ̀rọ̀ sí mùdírù lẹ́ni tí èsẹ̀gbẹ́ bàbá tó bí ẹni tí èsẹ̀gbẹ́ bàbá tó bí yàtọ̀ fẹ́ yóò tó wá nì eré àga tí mùdírù jókòó gbogbo yín lẹ mọ bàgà yẹn ṣe tó ẹ mọ bàgà yẹn ṣe tó nílẹ̀ Yorùbá eré àga tí mùdírù wà gbogbo yín lẹ mọ̀ ẹ mọ bàgà náà ṣe tó ìjà nìkan ṣe sájìrù fún ẹrí wàlá ọmọ rà ẹ ṣe alábòsí gbogbo yín ẹ wá ń sọ fún mi pé àfàtọ́líà tó ń gbé fọ́tò Dr. Sharafdeen wà ń kọ́ kíní kan ya subhanallah àfàtọ́líà kí ló fi ń jọra wọn yìí kò jọra wọn àkọ́kọ́ ń bẹ̀ ni wípé dédé makánù tí Dr. Sharafdeen wà ẹni mùdírù wà ní gbogbo ilẹ̀ Yorùbá dédé àyè kan náà wọ́n jọ wà èyí wọn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì sọ́ọ̀mà pé ẹkún ní máa bíkun àbọ̀ mọ̀ bẹ́ẹ̀ kí ló padà bí ọ̀rọ̀ àfàtọ́líà kí ló padà bí èyí tẹ́mi náà ń ṣe yìí kí ló padà bí ọ̀wọ́yẹ ìgbà àti ìgbà tó ti ń bá bọ̀ ni kò wù mí kí n ta sí ọ rárá wallahi làásì kò wù mí kí n sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ rẹ rárá torí mo mọ̀ yí pé ẹ̀kọ́ sílẹ̀ márùn báyìí kò sí fún ọ kọ́kọ́jú sí ìròyìn kọ́ ọmọ sọ pé àwọn ọmọ wíwìn kẹ́nẹ́kan gbogbo téèyàn fi júyàn lọ láyé mo fi jù ọ lọ gbogbo téèyàn máa fi júyàn lọ àfi nǹkan yọ kan ní ilé sọ̀rọ̀ púpọ̀ mbẹ́ torí ìní ọba tó ní ẹ lọ́dọ̀ kò fún mi kí ni nǹkan yọ kan òun lówó àmọ́ tòun ti bí mo ṣe ní ìní yìí o ilé ara mi ní ń gbé o èmi mo kọ́lé tí ń gbé o mọ́tò ara mi ní ń lò o 2010 ní ti ń lo mọ́tò o sọ̀rọ̀ mi yé ọ mo sì lọ́mọ yunifásitì tí ń tọ́ tòun tí mo ṣe ní ìlówó yìí náà sọrí pé wàlẹ̀ láìláhàm sọ wá ní gbogbo yòókù gbogbo ẹnu ẹni mo fi sọ ẹni mo fi jù ọ lọ mo kọ́ jù ọ lọ lọ́jọ́ eré fàáfàá dáadáa mo wá jù ọ lọ ní mímọ́ mo wí sọ̀rọ̀ àtẹ̀ sí gbogbo ayé wallahi mo jù ọ lọ ní mímọ́ èyí sọ̀rọ̀ fáàrí ìwọ lọ béèrè fún torí nínú tẹ́mi kì í láíláí ṣe béèrè lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n bá mà mí èmi è fi ìmọ̀ ṣe fáàrí yẹn mà yín mo fi ọba tó dá mi mo fi búra mo jù ọ lọ ní mímọ̀ púpọ̀ wàláhì tàláhì ìní fi ń sọ fún ọ lánàá gbé tíra rẹ tọ́ ọlọ́nkọ mo fẹ́ kọ́kọ́ tíra yẹn jáde kọ́ tíra yẹn síta
kọ tírà kọ síta mo fún ọ ní oṣù kan máa kọ tírà lérí tírà náà oṣù kan tí ń sọ fún ọ àti tí fi kọ àti tí wọ́n fi tẹ̀ tí ó fi jáde ni sọ pé wọ́n sọ ọ ní ọtí ń kọ pẹ́ ọmọ wípé tá a bá fi irin tá a bá fi lórin ìkan ó tẹ̀ fún kan ìkan ní láti tẹ̀ fún kan ọ̀nà dàrú mọ́ lọ́wọ́ mo kó sì bá lásìbò ló mo kó bá ọ ẹ lákùnrin jama mo fẹ́ kẹ́ ẹ lọ lè wo prógámù rẹ̀ tó ṣe lálẹ́ àná nínú ọjọ́ tí inú rẹ̀ ó bàjẹ́ jù láyé tí ò lè gbàgbé nínú ìgbésí ayé rẹ̀ ńlá náà yẹn wá kò nídìí kí n sọ fẹ́ anybody ẹ lọ lè wò ẹ wo prógámù tó ṣe lálẹ́ àná kó tiẹ̀ tó fi rí fíwáàsì sí ẹ lè wò ẹ wo bí ti ń ṣe ẹ̀sìn èmi ò fẹ́ bọ èmi fẹ́ sọ̀rọ̀ èmi fẹ́ ṣe prógámù èmi wà gbé tíra báyìí mo kàn lé àwọn nùkọ́ọ̀tù tí n bá nídìí mo kàn lé jọ́ tiẹ̀ tí n bá nídìí ìdá àti ìlà dáríkà àjà mo kàn lé jọ́ tiẹ̀ àmọ́ wá gbé tíra síwájú báyìí máa tọ́ tíra lójú screen ọ̀nà mi ti kọjá gbogbo eléyìí tipẹ́tipẹ́ mo sọ n tí ń ṣe láti 27 years tí mo ti parí kéwú 27 years 1998 gangan ló yẹ kí n parí 1998 ló yẹ kí n parí bọ̀ mo padà parí ní 1999 ó ní tó fa ìfẹ́lì rí lé kéwú wọ́n ti wò rí wàlọ́hì ìfẹ́lì wàlọ́hì alazim mo padà parí 1999 tí n jáde pé tá a bá gbé sí dédé ìgbà tó yẹ kí n parí gangan ó di 28 years báyìí tí mo ti parí kéwú àtìgbà náà ẹni mo sì ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ tẹ̀dẹ̀rìs títí dò ní ìsìnkú mbẹ ẹnjẹ ò lọ di ìwọ wá ń sọ nọọrọ rẹ lánàá pé sẹẹmà yìí pé àwọn amẹ́ríkà sì yẹn wọ́n máa ń ní asa gan àwa náà ti rí bẹ́ẹ̀ rí kó tó di pa kó mbẹ ọmọ ọdún mélòó ni ọ ọdún wo lọ bẹ̀rẹ̀ lékéwú ọdún wo lọ parí lékéwú tí wọn náà fi ń pàtàn wípé àwa náà ti rí bẹ́ẹ̀ rí. àtibọ̀tá dé tán ọ̀rì satalamuna gadan man huwa kadhabul ashir ọ̀rì aláì àtibọ̀tá dé tán kò sí ọgbọ́n tó fẹ́ dá láyé kò sí ọgbọ́n kò tí ì sí ọ̀sẹ̀ náà tó lè fi wẹ̀ tó ní jẹ ìyá gbogbo ń tọ̀ sí kò sí ọgbọ́n kì í ṣe àríkè àmọ́ lèmi ò bọ́ sọ àríkè àmọ́ ayé tàwọn bẹ́ẹ̀ ni tó ní jẹ ìyá rẹ̀ kò sí ọgbọ́n tó fẹ́ dá tọ́ ní jẹ ìyá gbogbo tọ́ sí torí èbù kalọ́gbìn èbù àìmórí ńlọgbìn èbù àìmórí ẹnìkan ní èjì yẹn mà yín nìyẹn ok ìgbà tẹ́mi ti dà fáwọn náà ẹsẹ̀ bí òun ọ̀rọ̀ tí ń sọ yìí tẹ́ bá fẹ́ wá díẹ̀ àfáàwọ̀ àgbà Maulana Sheikh Hassan al-Imam tí wọ́n jẹ́ ajánásí bàbá Mudirul Markaz ọdún tí wọ́n dé Agége ní lọ́dún tí ń sọ yìí níjọ́ ṣàádà àtẹ̀mí gangan ìjọ́ tí ń ṣe ṣàádà gangan ẹni bàbá Mudiru ẹni wọ́n mú àfáàsá nìyí pé ìwọ yóò máa tẹ̀lé mi lè kọ́ lè máa jánásí fún mi gánmà látijọ́ parí Misbahu Din Islami gánmà àwọn padà parí síwájú mi àjọ bẹ̀rẹ̀ láti tàdírí ni kọ́nà àwọn bá mi gánmà ni ọjọ́ tèmi ń ṣe ṣàádà gẹ́gẹ́ àwọn náà wá ka kùránì ìjọ náà Mudiru wá kọ́mẹ́ǹtì lérí kùránì wọn pé dédé ohun tí ń jó ń pilẹ̀ tí Sheikh Adamu tá fi bẹ̀rẹ̀ Markaz gẹ́gẹ́ ilé ohun táfà yìí tó fi ka kùránì yìí torí náà yóò máa tẹ̀lé wa lọ síkù kọ́ lè máa yí pé ọ̀rọ̀ tèmi kù nínú yàní mọ̀kútàráhùn bó ti rí mo sọ fún un 24 years. Ọlọ́run ṣàánú o, Ọlọ́run ṣàánú wa o, Ọlọ́run ṣàánú wa o, Ọlọ́run ṣàánú wa o. Afọlá bọ́lọ̀ títún àfi bẹ́ẹ̀, afọlá àánú rẹ̀ àfi bẹ́ẹ̀,
bàbá Mudirul Markaz Ọlọ́run bá ṣàlékún àlàáfíà ara fún wọn, Ọlọ́run má dààmú má wàhálà wọn, wallahi jojoojúmọ́ inú wa ń dùn pẹ̀lú bálàáfíà tí ń lékún, pẹ̀lú bálàáfíà tí ń dàgbà sókè lára bàbá Mudir. Gbogbo ibi tó kù sí Ọlọ́run má sábà fà láàfíà kárí gbogbo bẹ̀. Albarka ọlá ní Muhammad lọ́dọọlọ́, 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 albarka ọlá ní Muhammad lọ́dọọlọ́. Gbogbo ìwà náà táwa nífẹ̀ẹ́ Ọlọ́run, táà nífẹ̀ẹ́ àná Muhammad sallallahu alayhi wa sallam, lára Maulana Mudirul Markaz, lára Markaz gẹ́gẹ́ fún rẹ̀, lára bàbá wa aláàánú wa rasulun arsalahu Allahu ilayna liyunkidhana min dhulumatil jahli ila nuril ilmi, Maulana al-marhum al-Sheikh Adam Abdullahi al-Ilori. Gbogbo yẹ wa pátápátá tó ṣe pé ẹ̀mí káyẹ̀ wọn má bàjẹ́, ẹ̀mí kẹ́rípa wọn má parẹ́, ẹni kálukú wa náà ní tá a ṣiṣẹ́ tọ̀ tá a sì ń fẹ̀mí tẹ̀lé. Gbogbo tọ́lọ́run ọba ṣe fún kálukú lórí Ọlọ́run níjọ́ parẹ́, kò ní parẹ́. Gbogbo tí kálukú ń bèrè láàánú Ọlọ́run má ṣà darí rẹ̀ sọ́dọ̀ wa. Gbogbo tá à ń tọrọ lóore Ọlọ́run má ṣà fi lé wa lọ́wọ́. Albarka ọlá ní Muhammad lọ́dọọlọ́, albarka ọlá ní Muhammad lọ́dọọlọ́. Kárí wà láì tàláì kò ju ọmọ 26 years lọ. Ní wọ́n ń pè mí pé àmà wẹ́wẹ̀wẹ́ yìí, èmi ní pè lọ́mọ wẹ́wẹ̀wẹ́. Èmi ní pè lọ́mọ wẹ́wẹ̀wẹ́. Tí pé wà àti first boy mi ẹjọ́ sọ̀rọ̀ ẹni. Ní pè lọ́mọ wẹ́wẹ̀wẹ́. tó Rabbana taqabbal minna innaka anta sami'un alim. Okay, ọ̀dà gbogbo wa pátápátá ni mo kí ọ̀rẹ́ mi láti Italy afáwa Kudus Mustapha, jazakumullahu kullal khair, ẹ ṣeun gan, ẹ kú gbogbo gbà. Ànánà àjọṣe náà ni, àjọṣe náà ni, Ọlọ́run ní fi yín lẹ̀, kò ní dààmú yín. Albarka ọlá ní Muhammad lọ́dọọlọ́. Afáwa Mutiatu Shitu, ẹ̀rọ pé Nàìjíríà yìí bóyá bí Kútọ́nù kankan, Yorùbá yín pẹ̀lú Yorùbá Afa Mustapha ẹ̀sùn mara yín ọ̀dà, Ọlọ́run níjà iná máa padà síbú. Alhaji wa Abdulrazak Alabi ẹni máa padà síbú pẹ̀lú gọ́ọ̀lọ́. Afáwa Wasiu Sad Ọlọ́run ní fi yín lẹ̀. Afáwa tójú ẹ̀mí Ọlámilékan, ẹ̀sìn gan, Ọlọ́run bá dúpẹ́ fún yín. Bàbá Mudirul Markaz Nuril Haq, ẹ̀sìn ẹkú gbogbo ẹkú àtẹ̀lé wa, Ọlọ́run ó dọ̀tí yín wá pẹ̀lú yín. Albarka ọlá ní Muhammad lọ́dọọlọ́. Afá ẹ̀sìn o ẹ̀jẹ̀ ọmọdé ló ń dààmú rẹ̀. Bàbá Mudirul Markaz Nuril Haq àná wíwá, Ọlọ́run jí kárí yẹn pẹ́. Afáwa Ibrahim Ọlátayọ̀ Shitu ẹni máa padà sí ibú. Jumaid Adéwálé Gani, àwọn ló sì ní dààmú, wọ́n ní ó sì ní dààmú yá ìmàlè ọmọ ojú kò rí ọlá rí ni. Ẹ̀rí ó tún fi kíní bú mi náà, ó lé mi tí wọ́n ń dákọ̀ fún, wọ́n ń dákọ̀ mu fún tó. Alhamdulillah, Amadi mo jẹ́ kọ́ ọmọ láàárọ̀ ilé mi ní gbé o, ilé mi ní gbé o. Wallahi summa billahi la ilaha illa huwa láti 2013 ẹni mo sì ti kó délé ara mi, tèmi àtàwọn ìyàwó mi, sọgbọ́n mo ti wí, àtàwọn ìyàwó mi àtàwọn ọmọ mi tàjọ ń gbé ilé mi ní gbé. Má tó ara mi ní sìn lò tọrọ náà ń dákọ̀ ọmọ fún mi. Èsì sọ pé mo ní nìsín ní àwọn tá fẹ́ràn Ọlọ́run, tá fẹ́ tọ́ Ọlọ́run, tá fẹ́ tà nábì náà ni wọ́n ń ta wá lọ́rẹ̀, wọ́n ń ta wá lọ́rẹ̀. Àmọ́ àwòye tọrọ, àwòye tọrọ ká máa pè yàn ẹ̀lú ẹ̀dá kan níye bá yẹ fún mi láíláí láíláí. Kódà prógámù tí ń ṣe jẹ̀rásà tá a máa ṣe Monday, Tuesday, Wednesday, ìgbà mo bèrè dátà lọ́wọ́ àwọn èèyàn, táwọn èèyàn tọ́nà èèyàn rà fúnra mi ní dátà 9,000 ní máa rà MTN, èyí sì ra Airtel 5,000 fúnra mi náírà. Nígbà táwọn èèyàn tọ́nà ìjọ tí ìbá sì ṣe wọ́n sì máa pè mí pé àyàkùn ọ̀la sí òsí àárín yín lónìí kẹ́nẹ́ kan irú ọ̀sẹ̀ yìí tá a lò tán yìí nìsín ìsìn ó sì rẹ̀ mí ni. Àfáwà Abdulsalam Abdulrazaki láti Qatar, kọ́lọ̀ máa ṣe dáadáa fáfà yẹn, èèyàn dáadáa ni wọ́n, èèyàn dáadáa, Ọlọ́run má já fa yẹn jábọ́. So bó ti rí nu bẹ́ẹ̀ yẹn bá bọ̀ mí dúpẹ́ fún yín sì ṣàdúrà fún, àmọ́ kí wọ́n máa fi fóònù léèyàn kí pé kẹ́nẹ́ kan
ṣé ti àkọ́bẹ̀ àkọ́ irú bẹ́ẹ̀ lọ́dọ̀ Sheikh Adam a sì bá rú bẹ́ẹ̀ bèlè takọ̀rú bẹ́ẹ̀ lọ́dọ̀ Maulana Mudir al-Markaz ọlọ́mọ tí wà láṣìírí o ọlọ́run kó gbàdúrà wa o ọlọ́run kó lánàkà wa o àti jẹ àti mu àti ná àti lò ọlọ́mọ jù sọ̀rọ̀ fún wa albarka lana Muhammad lọ́dọ̀ ọlọ́run ọlá bismillahir rahmanir rahim Allahumma ya man azhara al-jamila wa satara al-qabiha wa lam yu'akhizna bil jarirati wa lam yatika sitra ويا عظيم العفو ويا حسن التجاوز ويا واسع كل المغفرة ويا باسط يدين برحمتي ويا سامع كل نجوى ويا منتهى كل شكوى ويا كريم الصفو ويا عظيم المن ويا كثير الخير ويا دائم الفضل ويا مكيل الأثرات ويا مبتدئ بالنعم قبل الشكوك يا ربنا ويا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا نسألك أن لا تشوه خلقتنا ببلاه الدنيا ولا بعذاب الآخرة يا أرحم الراحمين ya arhamar rahimin ya arhamar rahimin lábẹ́ subhana rabbika tí ṣe sọ́rí bọ́ ọba tó ń jáde àbọ̀gbọ́ tó bá jáde lọ́sàn yìí tí n bá tètè rí fídíò rẹ̀ tó máa retí mi lálẹ́ máa retí mi lálẹ́ tí n bá tètè rí tó bá jáde lálẹ́ tọ́lọ̀ bá ṣe tí n bá tètè rí fídíò rẹ̀ máa retí mi láàárọ̀ la in mo fi sọ fún ọ yìí pé nǹkan tàrí hàn faqadillah qaita ẹ̀sọ́ra هذا والسلام عليكم ورحمة الله وبركاته.